Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Ẹ kú dédé àkókò yìí. Mo nígbàgbọ́ pé àwọn èèyàn ń gbìyànjú àti pè mí. Wọn ò tiẹ̀ tí jẹ́ ń ṣètò rárá tán fi fẹ́ béèrè. Hello. Hello, Awi Konko. Hello ma o. Táwa ni. Hello ma. Hello. Mo wà pẹ̀lú yín o. Ṣé nọ́mbà Awi Konko ni? Awi Konko náà ló ń sọ̀rọ̀. Ó dà pé mo gbọ́ news wọ́n send sí mi pé wọ́n ti release àwọn ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni mà. Mo send message sí yín. Bẹ́ẹ̀ ni mà. Mo ẹ̀sẹ̀ ń wọ program náà láti sọ fáwọn èèyàn ni. Okay. Yes ma. Yes ma. Mo ní bóyá ẹ̀ sì rí kí n sáré call attention. Mo ti rí ma. Yes ma. All right, okay. Yes ma. Olúwa. Àmín o. Olúwa ṣeun ni màmá yẹn fẹ́ sọ. Àwọn abiyamọ́nu láì kìí ṣe abiagba. Kò dìgbà tó bá jọ́mọ èèyàn kéèyàn ó tó nítara tàbí kínú èèyàn ó tó dùn. Orin ọpẹ́ lọ́gbẹnu wa. Because láìpẹ́ òun náà ni mo fi tara jáde láti sọ̀rọ̀ nípa ìròyìn tá a gbọ́. Báwọn ajínigbé ọ̀hún, àwọn afẹ̀míṣòfò ọ̀hún, wọ́n ń sọ fáwọn security agents, ẹ má súnmọ́ wa o. Tẹ́ ẹ bá súnmọ́ wa ju bó ṣe yẹ lọ, a máa fi nǹkan sa àwọn ọmọ yìí o. Nínú ètò ni mo ti ń bẹ ìjọba pé kí wọ́n gbìyànjú láti fọgbọ́n ṣe é. Bó bá jẹ́ ká pàdánù nǹkan ká lè ráwọn ọmọ yìí pé láyọ̀ àtàláfíà kí wọ́n jẹ́ ká ṣe é. Bọ́tì rírò ń tẹ ènìyàn ṣíṣe ń tọ́lọ́run, pàápàá jùlọ Ọlọ́run wà ní ipa tiwa. Orin ọpẹ́ nìkan náà lọ́gbẹ́nu wa. Orí ìyìn ńlọ́gbà wá létè gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ má pè mí, ẹ má ti pè mí. Ká máa gbìyànjú láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká kíjọba, ká káwọn security agents, ká yìn wọ́n, ká lù wọ́n lọ́gọ ẹnu. Ṣùgbọ́n ká gbìyànjú àti sọ fún wọn pé bó bá jẹ́ bí ṣe máa ń pẹ́ léléyìí, nǹkan míì ó ti ṣẹlẹ̀ o. Ó ti pẹ́ jù. Well, pàápàá jùlọ ẹjá kọ́ dúpẹ́ olórí àdá sọ pé olórí àdá rèrè àrè lọ́wọ́ Ọlọ́run ọba tó ní gbogbo wa, tọ́jẹ́pọ̀ náà ní sọ wa, tí ń dáàbò rẹ̀ bò wá. Ṣé ẹ ti ráwọn ọmọ yẹn? Bó ni wọ́n ṣe rí? Ǹjọ́ hàn nínú àwọ̀ wọn pé wọ́n wà nínú ìgbèkùn? Sọ hàn nínú ìrísí wọn pé inú wọn dùn, ara wọn yá gágá sí òmìnira? Àkàndá ló rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó ara Awi Konko aṣọ lójú ọlọ́rọ̀. Inú dídùn ò ṣe é pamọ́ra. Bẹ́ẹ̀ ni, inú dídùn ò ṣe é pamọ́ra. Àwọn ò gbọ́dọ̀ sọ wípé inú wa dùn torí pé abánimádìí ò gbọ́dọ̀ forúnkúnbó. Ẹ kú ewu ọmọ forí sọ pẹpẹ. Èèyàn tó ṣe báríkà ọ̀fẹ́ wù ya. Ọlọ́run dọ́mọ sí o, ọfà pájóná. Kí lẹ fẹ́ kí ìyá àkókò ṣe? Kí lẹ fẹ́ kí bàbá àkókò ṣe? Wọ́n sọ fún wọn pé ìyá àwé ẹkú, onítìí ẹ mọ̀ bàjẹ́ o, ọmọ sáyé wá o, ẹni tó wà níyà gangan kọ́. Ẹ kú ewu ọmọ forí sọ pẹpẹ. Èèyàn tó ṣe báríkà ó fẹ́ wù ya. Èdùmàrè dọ́mọ náà sí fapá jóná. Ìyà jẹ́ ń gbọ́mọ wò ló bá rí ìtàn ọmọ. Ẹ jẹ́ ń gbọ́mọ wò lápọ̀ ọmọ bá já mọ́ wọn lọ́wọ́. Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè bí. Ẹ kú etí gbọ́. Ẹ kú ara yá. Bá a ṣe kíra wa nu. Bàbá rẹ̀ ní tó lọ àjò tó tàjò dé. A mọ̀ kí ẹbí wọn pé wọ́n kú ara yá, wọ́n kú ara yíyá.
ìdùnnú ọ̀hún ilé aláriwo la ti pa ọ̀dọ̀ àwọn òbí ọmọ ni a ti mọ̀ wípé inú wọn dùn díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹ̀dùn bẹ́ntì ń tọ̀dọ̀ wa ṣùgbọ́n alihamdulilayi orin ọpẹ́ náà lọ́gbẹnu wa orin ìyìn lọ́gbẹnu wa àárín fáyọ̀ bí ọ̀sọ́pẹ́ mo bá àwọn ọmọ yìí dúpẹ́ mo bá òbí wọn dúpẹ́ mo bá gómìnà Seyi Makinde dúpẹ́ mo bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo bá wọn dúpẹ́ pé wọn ò gbóòkọ owó bà lára àwọn ajínigbé àwọn kan jọ lọ nípè ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí èmi mú wá nù owó bà lára àwọn ajínigbé ọ̀hún àwọn kan jọ lọ nípè bọ́lọ́pàá bá ti sọ wípé tàbí iléeṣẹ́ ológun bá ti sọ pé wọ́n neutralize àwọn èèyàn kan ó túmọ̀ sí wípé wọ́n ti rán wọn lọ sí ọ̀run àrèmabọ̀ kò sí ní tó dùn bí àrùn ibà ẹ bá ń pín program yẹn bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹjọ́ help me pín the program. Well, pápápá Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful to you. Thank you very much. Wow. Well, ìdùnnú ṣubú láyọ̀ o, ìdùnnú ṣubú láyọ̀ o. Náà ẹnìkan béèrè pé báwo ni wọ́n ṣe rìlíìsì wọn. Kì í ṣe pé àwọn ajínigbé rìlíìsì wọn o. Àwọn security agents ló kójó pàdé wọn. Àwọn ló gbéjà kò wọ́n lójú. So, according to bó ṣe jáde lọ́dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè yìí lórí ètò ìròyìn, òun ló fi ìròyìn ọ̀hún síta. Òun ló fi ìròyìn ọ̀hún síta. So, ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ bá a bá ti ń kájá kó ewu ká mọ kẹ́kùn náà pókó ewu. Lóòótọ́ fídíò àti píkṣọ̀ ńlá rí pé àwọn ọmọ ti gbòmìnira àtàwọn olùkọ́ wọn. Ọ̀nà tí wọ́n gbàgbá kò yé ọ̀pọ̀ nínú wa, torí ọ̀pọ̀lọpọ̀ nínú ìwé ìròyìn tó gbé gan wọn ò sọ púpọ̀ ní tí wọ́n kàn sọ ni pé details later.
details later. So pápápẹ́ jẹ́ kí n fún ní ìròyìn tó jáde. Ká opposition nǹkan tó ṣẹlẹ̀. Ọ̀yọ́ Àbdọ́ 8 kidnap arrested. Wọ́n arrest 8 nínú wọn, others neutralized. Ṣé ká kíjọba? Ṣé mọ̀ Seyi Makinde? Yes. Ṣé ká kíjọba? Ọ̀nà wo ni ká gbà kíjọba? Kí n ká kíjọba lé lórí gan. A lè kíjọba torí àwọn ọmọ kéékèèké yìí kò mọ́wọ́ kàn mẹsẹ̀ láwọn pẹ̀lú àwọn olùkọ́ wọn. A lè kíjọba wípé àwọn ọmọ yìí wà láyé, wọ́n wà láàyè, wọ́n láǹfààní láti darapọ̀ máwọn ẹbí wọn. Ṣùgbọ́n kí la fẹ́ kíjọba lé lórí? Ṣé bó ṣe yẹ kíjọba ó ṣe níjọba ṣe ṣe yìí? What if? Ká ní láàrin ọ̀sẹ̀ kan péré lèròkérò ti gbanú àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti ṣe àwọn ọmọ ọlọ́mọ ń sùtá. Kí làbá máa wí, kí làbá máa sọ? Lo and behold, kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ máa torí ọ̀rọ̀ lọ́rọ̀ gbáàyàn lẹ́nu. Ọkàn mi ń sọ wípé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà. Bóyá ìjọba ìpínlẹ̀ o, bóyá ìjọba àpapọ̀, I don't know. Ṣùgbọ́n ọkàn mi ń sọ pé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà. So, having said that, kí ló dé tó gbà wọ́n ládùúrú ọjọ́ tó gbà wọ́n kí wọ́n tó rescue àwọn ọmọ ọlọ́mọ? Àwọn ọmọ yìí ti fẹ́ di nǹkan míì. Wo bí wọ́n ṣe ń jà sí bisikíìtì. Ṣé lè ṣe ológun? Ṣé wọ́n gbé ambulance lọ? Ńbo làwọn ọmọ wọn sọlẹ̀ sí? To the best of my understanding, láti moment yìí lọ, ọmọ ìjọba ló yẹ káwọn ọmọ yìí ó dà, àtìjọba ìpínlẹ̀ o àtìjọba àpapọ̀. Ntọ́ bá mọ̀wé nínú wọn kí wọ́n rán ní ẹ̀kọ́ títí dé yunifásitì. That is oore tíjọba lè ṣe fún wa. Ẹ̀já gbọ́ báwo ni wọ́n ṣe mú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì padà máa jáde lẹ́yìn eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ṣe lọ lápadà gbọ́ ńgbà táwọn security agent wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fóníròyìn. The presidency has said security forces arrested 8 suspected kidnappers and neutralized several others during the operation that led to the rescue of abducted pupils and teachers in Orire local government area of Oyo State. Ìyẹn túmọ̀ sí pé kò sí nínú àwọn tó rí kó yọ nínú àwọn ajínigbé ọ̀hún. That is greater news. What the greatest news tèmi fẹ́ gbọ́. N tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ títí wọ́n bá wa káwọn ọmọ yẹn sí láti kó irọ́. Tàbí ìgbà tá a fẹ́ débẹ̀ wọ́n wá fa àwọn ọmọ yẹn lẹ̀ wọ́n wá sá lọ làwa káwọn ọmọ yẹn wálé àfẹ́ gbọ́. Ìdí tí ò fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni wípé ìjọba ti sọ fún wa pé àwọn ti sọ̀ráǹdì wọn o. Kò síbi tí wọ́n fẹ́ gbà sá lọ, kò sọ́nà tán lè gbà sá lọ. Àwọn ti blọ́ọ̀kù escape route wọn. So eléyìí ti fi wá lọ́kàn balẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ padà dé kí wọ́n wá sọ wípé eku di àmùrín má wọn lọ́wọ́. Eku ò gbọ́dọ̀ di aláǹgbá má wọn lọ́wọ́. So mọ̀ ń bọ̀ o. Ìròyìn ayọ̀ ni ẹ dákun ẹ bá mi pín program yìí. Ẹ dákun mọ̀ ń bẹ̀ ni o. Mọ̀ ń bẹ̀ ni mi ò ránṣẹ́ o. Mi ò ránṣẹ́ o, mi ò tó ránṣẹ́ náà ni o.
ẹ bá ń pín láàrin ìṣẹ́jú kan. kán kọ́kọ́ kó wọn lọ ilé ìwòsàn náà wọ́n lọ gbàtọ́jú kí wọ́n tó padà sínú abúlé wọn ní oko kán kọ́kọ́ jẹun tó dáa látọ̀dọ̀ ìjọba náà kí ìjọba kọ́kọ́ host wọn ẹ má bínú o wọn kọ́ ìjọba o wọn kán kọ́kọ́ host wọn ìwé kákan wá sọ pé àwọn fámìlì yín nù ẹ lọ bá wọn kan fámìlì náà wá dúpẹ́ lọ́wọ́ wa pé ẹ ṣé o ẹ jẹ́ ara àwọn ọmọ wa padà o nǹkan kan gbọ́dọ̀ tẹ̀lé o ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ yìí ti lose náà ti miss wọn ò dẹ̀ lẹ́sẹ̀ kankan kò sí nǹkan tó kàn pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan náà kó bá ìjọba o ìjọba ló ń kó bá wọn o so kí la fi compensate wọn ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọ̀dọ̀wọ́ ẹ̀yin àgbà. So now, the development was disclosed by Olusegun Dada, Special Assistant to President Bola Tinubu on social media, in a post on his X account on Friday. According to Dada, the 8 suspects are currently in the custody of the Department of State Service, DSS, while security agencies are expected to provide further details on the operation. Ṣé àgbàgbé mo sọ nísìn ń pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ó jáde ńgbà tí àwọn security agents tí wọ́n bá ti fún wa níròyìn bó ṣe lọ bó ṣe jẹ́ bó ṣe rí. So okay, he said, and I quote, security forces say in the course of the rescue operation, 8 of the kidnappers were arrested and are now in DSS custody, while some of them were neutralized on the spot. More updates from security agencies soon, Dada wrote. So, now, the victims, the update came hours after Bayo Onanuga, Special Advisor to the President on Information Strategy, announced on his X account that the abducted pupils and teachers had regained their freedom after weeks in captivity. The victims were abducted in May when heavily armed gunmen attacked schools in Iroyin and Yawata communities in rural Losans over the security of schools across the country, prompting intensified rescue efforts by security agencies. All right. Pápápá náà ni màá ṣe, mi ò ní sọ̀rọ̀ púpọ̀. Congratulations fún àwọn ọmọ olóríire yìí, àwọn ọmọ olókìkí yìí tí ògo wọn tàn dálẹ̀ tí kò ní pa wọ́n rèwerèwe, tí wọ́n gbórúkọ ẹbí gbókọ̀ ìdílé wọn ga lágbára Ọlọ́run. Ohun tó gbé àwọn ọmọ wọ̀nyí rí, ǹjẹ́ nu wọn lè sọ? Mélòó nu wọn ni ó lè ròyìn tàbí lọ lẹ́nu láti ròyìn? Mélòó nu wọn lóye àtìmọ́lẹ̀ ń tó ṣẹlẹ̀ yìí tàn sí tó sì lè sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa? Àwọn olùkọ́ tí ń bẹ láàrin wọn, àwọn wọn rí ìrírí ayé, àwọn ni wọ́n bọ́kú lọ́wọ́ tí wọ́n tún padà wálé, àwọn gangan lajá tó relé ẹkùn tó bọ̀, because àwọn lóye gbogbo tó ṣẹlẹ̀ yí pápátá. Àwọn olùkọ́ wọn ni wọ́n mọ̀ náà ní experience tó lè gbé situation yẹn. Àwọn ọmọ kéékèèké yẹ kàn bára wọn níbì kan tí wọn ò mọ báwọn ṣe débẹ̀,
wọ́n ṣàkànrò páwọn gìrì wọ́n ká ṣàkànrí páwọn gìrìpá kan kó àwọn ní kó pa ìyáká wọnú igbó lọ n táwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ wọn ò mọ̀ ìgbà táwọn padà wọn ò mọ̀ òye pé mọ́mì wa dà dáàdì wa dà ló máa là sáwọn ọmọ yẹn wọn ò rí bàbá wọn ò rí ìyá wọn for days tán bá rí ìyá tí wọ́n rí bàbá wọn nísìnyí ǹjẹ́ yóò lè mọ́ wọn lára àkàndọ̀rọ̀ àwí kòǹkò ọ̀rọ̀ rẹ̀ ò gbogbo mùtúmù wà kí ló dé tí security agencies wa tí wọ́n jẹ́ ọpẹ́ wọn tó báyìí kí wọ́n tó ra àwọn ọmọ yìí gbà padà ọjọ́ mélòó mélòó wọ́n fi ń rìn ìṣẹ́jú mélòó mélòó wọ́n ń gbẹ́sẹ̀ ibi mélòó mélòó wọ́n ń dé so now kí ló dé tí ìjọba dìlé ìdásílẹ̀ àti òmìnira wọn títí dàkókò yìí èmi nígbàgbọ́ pé ó pé àwọn ọmọ yẹn kí wọ́n lè bá pẹ́ láyé àwọn ọ̀jọ̀gbọ́n mú ìmọ̀ràn wá ọjọ́ wo ni ò ní sí ìjínigbé mọ́ nílẹ̀ yìí àwọn nǹkan tó yẹ ká correct lórílẹ̀‐èdè yìí pọ̀ ìgbésùnmọ̀mí ó yẹ ká correct ẹ̀ corruption ó yẹ ká correct ẹ̀ ìjínigbé ó yẹ ká correct ẹ̀ olè jíjà ó yẹ ká correct ẹ̀ ó di ọjọ́ tá a bá tó fún ọ ní ìjìyà ńlá ẹ̀ ń gbésùnmọ̀mí ẹ̀ ń jínigbé ẹ̀ dájọ́ ọkú fún un kí wọ́n má sì fi falẹ̀ kí wọ́n pa wọ́n kíákíá kò sẹ́ni tí yóò jíyàn gbé mọ́ o yes kò sẹ́ni tí yóò jíyàn gbé mọ́ wọ́n ń jíyàn gbé wọ́n san ránsọ̀mù o wọ́n san ránsọ̀mù o ajínigbé wá sọ fún ipò òun ti di ẹ̀dá tuntun òun ti repent bọ́n ṣe máa ń wí ọwọ́ wa báyìí ẹ wá mú un pé lóòótọ́ ó ti repent o bọ́mọdé bá dẹ̀ ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹja wo bá a ṣe fẹ́ túnlé ayé ẹ̀ ṣe tí ó fi lè padà sínú society lọ́jọ́ wo lọ́dún wo lóṣù wo ọlọ́run lè káàárọ̀ òjìrè lọ́wọ́ o mo nígbàgbọ́ pé ẹ̀yin yóò ti máa dúró de àsìkò yìí mọ̀ báwọn èèyàn fẹ́ pè láti sọ gbólóhùn kan tàbí méjì ojú wo ńlẹ̀ yìí fi rí ìhàwó lọ́kọ sí ẹ̀yin wọ́n gbá àwọn ọmọ wa pamọ́ ni àbí wọ́n jí wọn gbé ọlọ́wọ́ òṣèlú nínú ni àbí sábàbí ọkàn wáyé bẹ́ẹ̀ ni àbólétò tó tẹ̀lé tọrọ mọ́ +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 èyí tọ́wọ́ yín bá bà ń bẹ̀ ẹ bá lè tètè pè sí mo fẹ́ gbọ́ gbólóhùn kan tàbí méjì lẹ́nu ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ká sì kí àwọn ẹbí àwọn ọmọ yìí pé wọ́n kú oríire wọ́n kú àmójúbà kò ní kú lẹ́yìn lágbára ọlọ́run ò ní rírú ẹ̀ mọ́ lágbára ọlọ́run ìtàn rí làwọn ọmọ yìí ó fi pa nínú ayọ̀ ọlá ńlá wọn lágbára ọlọ́run +234 904 851 9362 àti +234 915 147 9599 +234 915 147 9599 láàrin ìṣẹ́jú méjì péré bí wọn bá ti rí pé kọ́ wọlé wọ́n sọ gbólóhùn kan ń sì máa lọ. ajá ìrẹ́lẹ̀ ẹkùn tó bọ̀ bàbá ti ń kájá kú ewu ká mọ kẹ́kọ̀ọ́ náà gbó kú ewu ẹ̀yin òbí àwọn ọmọ yìí abiyamọ ni o
ẹ fi wọ́n tàfàlà kádàrá lóko sábàbí ni mo kàn sí ń wọ́ndà ẹnu ọ̀gbọ́mọjẹ rí àwọn ọmọdé ọmọ nǹkan kan wọ́n bá tún múra léèwé fún ọ lọ́la wọ́n tún lọ ṣùgbọ́n àwọn ọmọ kan ń bẹ wọ́n sọ fún pé òkú àwọn lẹ́lẹ́gbẹ́dé léèwé ń padà o òkú àwọn lẹ́lẹ́gbẹ́dé bẹ̀ kò sí ní tí ó gbá wọn débẹ̀ padà. Ìjọba a nílò ìrànlọ́wọ́ ìjọba lórí kinní yìí. Ìjọba gbọ́dọ̀ sa ipá wọn lórí àwọn ọmọ yẹn kí wọ́n tó dá wọn padà fáwọn òbí wọn. Ẹ̀yin tẹ́ lè rehabilitate ajínigbé àtàgbésùmọ̀mí ó yẹ kẹ́ lè rehabilitate àwọn ọmọ tó ti wà nínú igbó fọ́pọ̀lọpọ̀ ọjọ́. Ká má dá ìtọ́jú wọn dá àwọn òbí wọn. Mo nígbàgbọ́ pé onímọ̀ ẹ̀rọ Seyi Makinde wọ́n máa gbé ìgbésẹ̀ tó tọ̀nà. A sì ń position láti kọ́ ìjọba. A sì ń position láti kọ́ ìjọba. Ìjọba mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Àwa kọ́ la sọ fún gọ́ọ̀mẹ̀ntì pé nǹkan báyìí ní kẹ́ ẹ ṣe fún wọn àbí nǹkan báyìí ní kẹ́ ẹ má ṣe fún wọn. Mọ́mí mi ní the ones looking traumatized, though it's either that they kidnappers were very human or there is more to this abduction than we know. I suspect they've been kept in a compound within the environment, rather than in the forest. They couldn't have been in captivity for nearly 2 months in the forest and come out this fresh or radiant. I expect them to look gaunt and frail. God bless you, ma. Ntí mo rí gbà níbẹ̀ nu o. Ń bọ̀ o. Program yìí náà mo ń gbọ́ ní ìsinmi àìpẹ́ ni torí mo ti ń wò pé true or not táwọn kan ti sọ pé AI ní lamẹ́ríkà ń bí pé kò débẹ̀ mo ní òkè ẹni mo nínú sìkìní mo ti kọ́ ń gbọ́dọ̀ ti ń sọ pé wọ́n ti rí wọn kó pé wọ́n kó yàn 8 people wọ́n wà lọ́dọ̀ DSS. Bẹ́ẹ̀ni. Abiyamọ ni o. We thank God o. Wọ́n tàfàlà. Ojú àti gbogbo àwọn tó ń bínú Tinubu. Sábàbí ni. Voice note náà sẹ́ndì sí mi o. Ok, bó ló ṣe rí lọ́dọ̀ tí náà ṣé wọ́n jí wọn gbé ní àbọ̀ tọ́jú wọn. Mo mọ̀ wípé tó bá tó time principal yẹn á láǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ bó bá dójú sí sùfùrọ̀ là but still ó máa láwọn nǹkan tó máa yé woman yẹn, ó máa láwọn ìmọ́lẹ̀ nǹkan tó tàn sí, ó máa láwọn nǹkan tó lè sọ̀rọ̀ dé because n tó lè sọ ni pé àwọn wà nínú igbó níbi táwọn wà ní tí wọ́n ń jẹ bí wọ́n ṣe ń ṣe é sáwọn n tó lè rí sọ nìyẹn. Now ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti fòpin sí ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá sáwọn tí wọ́n ń wọnú ilẹ̀ wa wá tí wọ́n ń wọnú igbó wa wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ṣé wọ́n sì sọmọ courage láti máa bọ̀ àbí òye ti yé wọn báyìí wípé àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wà àti pé kò sí nǹkan tó sápamọ́ lábẹ́ ọ̀run. Èmi ìbá advice wọn kí wọ́n pọ̀ sókè rajà kí wọ́n padà bí tí wọ́n ti ń bọ̀. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire bá a bá ti jí àti jí ń tiwa náà nù o. Gbogbo abiyamọ tí ń wò mí ẹ ní fojú sunkún ọmọ yín àwa náà ò ní fojú sunkún tiwa. Lágbára Ọlọ́run iṣu ọmọ ò jiná fún wa jẹ bọ́ bá jiná kò ní dó wa lẹ́nu ẹnu ò sì ní dùn wá. Lágbára Ọlọ́run ikú ò ní pa àwọn ọ̀dọ́ wa àìsàn ò ní káwọn èwe wa. Lágbára Ọlọ́run àní gbèsìn àní gbègbìn láṣẹ Èdùmàrè á jèrè wọn. Gbogbo ẹ̀mí tó ṣẹ́gun sí ìtò ni yóò jẹ ọbẹ̀ rẹ̀. Lágbára Ọlọ́run I love you all. Ẹ ṣe ẹ kú àdúrótì láti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ yìí. Kò sọ́mọ wa ń bẹ̀ kò ní sọ́mọ wa ń bẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí pátápátá ọmọ wa ni wọ́n pòsíṣàn ọmọ ni wọ́n jẹ́ sí wa. Bàbá wa dákẹ́ Ọlọ́run ó bí wa bẹ́ẹ̀ ni because Ọlọ́run níṣẹ́ tí ń rán ẹ̀dá
torí àwọn àkókò kan lọ́lọ́run fi máa ń rán àwọn ẹ̀dá kan bàbá wa lórí ọ̀fẹ́ láti jẹ tá a jẹ ẹ má gbàgbé Ọlọ́run ọba tó lè fún igi ilẹ̀ tó lè fún igi láǹfààní láti jíṣẹ́ tẹ́dá kan ò lè jẹ́ ó lè rán ewéko ó lè rán ẹranko láti ṣàwọn èèyàn lóore lásìkò tó yẹ so ẹ má jẹ́ gbàgbé Olódùmarè adákẹ́dájọ́ adájọ́ dákẹ́ ọba tó rí gbogbo wa tó mọ gbogbo wa tó sì mọ nǹkan tí gbogbo wa ń ṣe dáadáa pẹ̀lú ọmọlàkejì ẹ torí àtúbọ̀tán ẹni tó jiyàn gbé nítorí owó ká nítorí owó làwọn èèyàn wọ̀nyí ṣe jiyàn gbé náà ṣe já àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé 1 wọn ò rówó ọ̀hún gbà ọwọ́ ti bà àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan jọ́lọ̀ nípè lónìí ọwọ́ tún ti bà àwọn kan. My last question ẹskísà security agents ẹskísà gọ́fmẹ̀ntì àwọn tẹ́ ẹ kóhun ọ̀gá DSS kí ni yóò padà ṣẹlẹ̀ sí wọn a prosecute wọn ni a fi àtọ́tọ́ jẹ wọn because kálẹ̀ mi ní DSS tàbí mi ń sọ́jà tàbí mi lọ́lọ́pàá èèyàn kan ò ní gbé mi wọ́gbó for days for weeks kọ́wọ́ mi wá padà bó ń tọ̀ ọ̀hún kí n wá ní wọ́n dáríjìn àbá dáríjìn kó mọ lọ láyọ̀ àtàláfíà láíláí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but why are they still in the bush kí wọ́n tó kú ńbẹ̀ ni wọ́n ti ya fọ́tò because bí wọ́n bá kó wọn délé kí wọ́n tó yá ajẹ́rìí àwọn ọmọ Yorùbá á sọ pé ìgboro wọn wà kìí ṣe inú igbó pé ibi tán ti ya fọ́tò inú ilé ni so àìmọ́lẹ̀ àmọ̀yàn wọn fi ṣe àti pé bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù ìjọba náà gọ̀ ìjọba náà gbọ́n ojú ẹsẹ̀ bí ilé aláriwo láti pa ibi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ya fọ́tò àkọ́kọ́ ni wọ́n ti kọ́kọ́ ṣe fídíò àkọ́kọ́ so ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ nu nítorí jẹ́ kán sì wà nù gbónu kálukú wọ́n ti délé wọ́n ti dé gbòòrò because àwọn tí wọ́n arrest gan wọ́n ti kó wọn dé ọ̀dọ̀ DSS so Ọlọ́run ṣeun 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 abáwọn ọmọ ìdúpẹ́ o abáwọn òbí wọn dúpẹ́ o àná Olódùmarè onífẹ́ nìkan kan sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fún Onídèmọdé game show àná Olódùmarè onífẹ́ sílẹ̀ o òfin tí ẹ sílẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dìde ìrànlọ́wọ́ sẹ́yìn yóò dìde ìrànlọ́wọ́ sí mi náà ìgbà kí ìgbà tá a bá nílò èèyàn kan ìgbà èèyàn ni yóò máa dá wa lóhùn God bless you ó dàárọ̀ o Ọlọ́run ṣeun ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ o ẹ̀yin ọ̀rẹ́ mi I love you all bye bye.